bitter truth òótọ́ tó korò a máa sọ bó ti wulẹ̀ kó mọ nílé iṣẹ́ Jugba Master Channel. Gbogbo ètò wa tẹ́ ń wò yìí òótọ́ tó korò ni o, bitter truth ni. Ìlú tí ò bá ti sí olódodo ìlú náà ò lè lọ wájú. Ìlú tí ẹ bá ti ń pa olódodo tàbí ta ẹ̀jẹ̀ olódodo sílẹ̀ ìbínú Ọlọ́run ò jìnnà sórí irú ìlú bẹ́ẹ̀. Ìwé mímọ́ ó sọ ó ní olódodo máa ń láyà bíi kìnìún. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù. Láìpẹ́ yìí a gbọ́ pé Gumi bó ṣe ń pariwo kan pé Palestine kan pé Turkey kan pé China. Nǹkan tó wà láàrin Gumi tó fi jẹ́ pé òun ló ń recommend fún government ibi tí government fẹ́ rí solution sí ọ̀rọ̀ àìsí ètò ààbò àti ìpaniṣayọ̀ kò yé wa. Kí ni connection Gumi pẹ̀lú àwọn ìlú yìí? Ṣé Gumi wà nínú government ni? Ṣó ní chief of army staff ni? Gbogbo ìbéèrè yìí ló ń rókì lọ́kàn tiwa láti béèrè lọ́wọ́ ìjọba pé ipò wo ni wọ́n tò Gumi sí nínú ìjọba wọn. Ṣé Gumi ni agbẹnusọ ìjọba ni àbí agbẹnusọ àwọn terrorist? Àwọn tí ìjọba mú tí wọ́n ń fojú winá ẹ̀ṣẹ̀ wọn lábẹ́ ìdájọ́, àwọn nǹkan tí wọ́n ṣe àti ọ̀rọ̀ tí Gumi ń sọ tá a gbà sí gbígbà tí èèyàn ń gbógun tìjọba, èwo ló tó ti Gumi báyìí? Ibi tí mò ń lọ kọ́, ibi tí mò ń lọ rèé. Wọ́n ní bàbá wa lọ Turkey lẹ́yìn ìgbà tí Gumi sọ pé Turkey ni ìrànlọ́wọ́ lè ti wá. A lè béèrè lọ́wọ́ ààrẹ pé kí ló lọ ṣe ní Turkey o. Ẹ kọ́kọ́ mú yẹn dání, kì í ṣiṣẹ́ wa. Tó bá wù wọ́n láti sọ, ṣùgbọ́n wọn ò ń ṣe ẹni ara wọn mọ́. Ó yẹ kán mọ̀ pé gbogbo ìrìn wọn la gbọ́dọ̀ mọ̀ bá a bá tiẹ̀ lè béèrè. Tẹ́lẹ̀ àwọn agbẹnusọ wọn ò ti bọ́ síta. Ààrẹ lọ bí báyìí bó dẹ̀ ṣe yẹ kó rí ni o. Ìta ààrẹ lọ ṣeré iye ọjọ́ báyìí ló máa lò. Torí pé aráàlú làárẹ̀ ń ṣe ààrẹ lé lórí. Ọ̀rọ̀ wọn sì kàn wá bọ́rọ̀ wa ṣe kàn wọ́n. Ìta ààrẹ lọ ṣe ń Turkey. I wish kò jẹ́ wípé òun ni wọ́n sọ fún wa. Ṣé ìgbọ́rọ̀ tó wà lẹ́yìn àti ìlú tá a wà yìí? Àwọn olóṣèlú ń bọ òṣèlú ju Ọlọ́run lọ. Wọ́n ti kọ̀yìn sọ Ọlọ́run, most of them, torí pé conscience yẹn kò sí tí wọn ò lè fílẹ̀. Most of them, kì í ṣe gbogbo wọn. Àmọ́ àwọn èèyàn kan náà tẹ́lẹ̀ láyé nítorí pé kí ni ṣe. Ṣùgbọ́n kò sí tí wọn ò lè fi rọ́pò ipò. Most of them lára wọn. Kípò yẹn ṣàtìbọ̀ sí. Kípò yẹn ṣàtìbọ̀ sí. Ìyẹn làwọn èèyàn fi ń sọ wípé kán má fẹ̀mí aráàlú negotiate ipò. Gumi ò dipò kankan mú. Ó negotiate fún bandit. Ẹ̀mí àwa ènìyàn aráàlú ló fi negotiate. Àwọn tó dipò mú tí wọ́n yàn sípò, kí ni wọ́n ṣe lórí Gumi? Ṣé Gumi ni wọ́n wá ṣojú ni àbáráàlú? Ṣó yẹ kí èèyàn kan ṣoṣo láì kì í ṣe pé àwọn aráàlú jẹ́ màálù kó dẹ̀ máa fi sàǹdà kan kó sì fi máa darí wa àtàráàlú àtijọba? Tẹ́ ẹ bá dẹ̀ sọ fún pé arrest Gumi, á jáde á sọ fún pé kò sí ní tó jọ, á tó wá sọ nǹkan tó worst ju nǹkan tó ti ń sọ bọ̀ lọ. Aráàlú, am I communicating? Ṣé alẹ́ tọ́
láti sọ fún ìjọba pé ẹ tiẹ̀ pé Gumi, ẹ jẹ́ kí gbogbo ayé ó rí, ẹ tiẹ̀ fọwọ́ òfin gbé ná, kì bá wàá jẹ́ sàkámàjẹ́ kọ́kàn àwọn aráàlú lè balẹ̀ wípé agbára Gumi ò pọ̀jù tìjọba tá a yàn sípò lọ. Nígbà tí Gumi bá ń ṣe báyìí kò buyì kún ẹ̀yin tá a yàn sípò, pàápàá jùlọ ààrẹ wa tó dẹ̀ mú jẹ, kò fún yín ní respect o, ẹ lè má mọ̀. Àwọn kan wà lábẹ́nú lóòótọ́, ìròmí tó ń jọ́ onílù ẹ̀ wà nsàlẹ̀ odò. Ṣé ká béèrè lọ́wọ́ àwọn ìjọba ni pé ṣé wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Gumi àti orílẹ̀-èdè Nàìjíríà? Tá a bá dẹ̀ ń sọ pé we are one, tí ẹ bá ń pera yín lẹ́yọ kan tí ò sí unity, you are not. Báwo ni unity ṣe fẹ́ wà láàrin ọmọkọ́mọ àtọmọ rere? Ọmọ rere ò fẹ́ wàhálà, ọmọlúàbí ò fẹ́ wàhálà. Ọmọkọ́mọ ìjàngbà ló ń fojoojúmọ́ ayé wá ká panisayọ̀, ká jíyàn gbé, ká bayé èèyàn jẹ́, ká gba ransom. Irú ọmọ bẹ́ẹ̀ ni olórí ẹbí àti àwọn ẹbí yòókù wá ń pẹ́ ẹ fílẹ̀ sáyé ẹ o, ṣégbà tó bá pa gbogbo ọmọ ẹbí yòókù tán. Ṣáà fẹ́ràn ìpáǹlé ọmọ jọmọlúàbí lọ? Ìgbà wo làwọn ọmọlúàbí náà wà ní dìpáǹlé nígbà tí ìyànjẹ yẹn bá fẹ́ pọ̀ jù? Báwo làlàáfíà ṣe fẹ́ wà nínú ẹbí? Bó bá yá àwọn aráalé ó béèrè lọ́wọ́ baálé àbí olórí ẹbí àbí mọ́gàjí pé bàbá kí láǹfààní yín, mọ́gàjí la pè yín, ẹ wọ ọmọ ìbí tí ń ṣe kò ní balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́? Ṣó dìgbà tírú òun bẹ́ẹ̀ bá ń fọ̀? Gumi ní Turkey nìkan wà ràn lọ́wọ́ lọ. Wọ́n ní allegedly ààrẹ lọ Turkey. Kò pẹ́ tí Gumi ti Turkey dé, ààrẹ lọ Turkey. Tó bá jẹ́ òótọ́ ni bí mo ṣe wò allegedly, a lè béèrè ń tẹ́ ẹ lọ ṣe ní Turkey. Ṣùgbọ́n àwọn ìròyìn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan ń jáde, allegedly wọ́n ní kápẹ́ ẹ̀rí àbẹ́ ẹ̀ gbọ́ àwọn bàálù nǹkan tó ń fò tá a máa ń rí tí àwọn tẹ́rọ́rìsì fúnra wọn máa ń yà, gbogbo bí wọ́n ṣe ń gbóúnjẹ wá, kó nǹkan ìjà olóró wá. Ẹ dúró ná, báwo ni bàálù ṣe ń fò balẹ̀ lórílẹ̀‐èdè yìí bí ìgbà tá a ní ẹ̀ka ọ̀rọ̀ òfurufú mọ́? Ṣé kò lọ́wọ́ kan nínú? Àwọn wo ló wà ń bẹ̀ tírú ẹ̀ fi ń ṣẹlẹ̀? Tẹ́ ẹ bá rí nǹkan tí àwọn Boko Haram, ISIS, làkúrá wà, gbogbo wọn báwọn, tẹ́ ẹ bá rí nǹkan tí wọ́n ní ní irinṣẹ́, wọn ò forí rù débẹ̀. A sì ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ òfurufú, a nítorí omi. Báwo ló ṣe jẹ́? Àwọn wo ló ń kó fún wọn? Níbo ni wọ́n ti ń rówó rà á? Àwọn ìbọn ńláńlá yìí tí wọ́n fi ń gbẹ̀mí aráàlú. Ìjẹ́jọba wá díẹ̀. Ṣé ìjọba gbọ́? Ṣé wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀rí kí Trump tó wá strike? Kí ló ń ṣẹlẹ̀? Ìyànjú èyí tẹ́ ẹ gbà lẹ́nujọ́ mẹ́ta yìí, torí a gbọ́ pé bàbá wa ààrẹ wọ́n tún ti ní àwọn àdéhùn míì pẹ̀lú àwọn US pẹ̀lú Trump láti rí i pé wàhálà tẹ́rọ́rìsì kù ńlẹ̀. We agreed. Ẹ ṣe. Ṣùgbọ́n gbogbo bitter truth tẹ́ ẹ bá gbọ́ lórí ètò ti wa nílé iṣẹ́ wa kì í ṣe láti fi ba ìjọba jẹ́ àbí gbógun ti ìjọba, bí kò ṣe láti ṣe àtúnṣe. Ẹ ti ṣe yẹn, ẹ ṣe rè. Ṣùgbọ́n báwo ni ti Turkey ṣe jẹ́ lásìkò tí Gumi ń pariwo Turkey? Èwo ni ká dì mú? A rí nínú ìròyìn pé ẹ ti sọ pé no more terrorists, ẹ dẹ̀ ti ṣetán láti dúró. Kọ́mọ̀jọ́rọ̀ òṣèlú, ẹ dúró, Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹnìkan náà lọ́lọ́run máa rán sáyé láti jẹ́ olùgbàlà ní àwọn àkókò kan. Ọlọ́run fi ń ṣe olùgbàlà orílẹ̀-èdè yìí nìyẹn. Bí bẹ́ẹ̀ kọ́, Fúlàní ó jẹ gbogbo Nàìjíríà run.
ẹ fẹ́ gbọ́ màá tó máa tẹnu mọ́ wọn à lè fẹ́ràn yín mọ́ ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run gbéra lé yín lọ́wọ́ ju tẹ́ ń rò lọ tẹ́ ẹ̀ bá jẹ́ iṣẹ́ tọ́lọ́run rán yín tẹ́yìn fúnra yín mọ̀ ó ju nǹkan tẹ́yìn ń lé lọ ó sì ju tẹ́ ń rò lọ o tẹ́ ẹ̀ bá jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán yín èmi àti yín kọ́ la dára wa a dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbésẹ̀ tí Trump US tẹ́ ẹ lọ́wọ́ sí tẹ́ ẹ gbẹ̀mí àwọn èèyàn là a dúpẹ́ ṣùgbọ́n tó bá jẹ́rọ̀ tí Gumi sọ àti pé àsìkò tẹ́yìn ti fẹ́ lọ Tọ́kì tẹ́lẹ̀ ti tó ẹ ti ní nílẹ̀ nílànà pé ẹ fẹ́ lọ ju gbogbo ẹ lọ kómi ó mọ̀ bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu àsìkò yìí kì í fẹ́ jẹ́ àsìkò kan gidi ní ìbáṣepọ̀ pẹ̀lú Turkey allegedly wọ́n ní àwọn ìlú tí Gumi ń dákọ̀ yìí àwọn náà ń supply àwọn Arabi ó wá jẹ́rọ́ ni ó wá jóòótọ́ ni ṣe báwa ò mọ̀ ṣùgbọ́n ṣé kò yẹ kíjọba wádìí tẹ́ ẹ bá wá wádìí ǹjẹ́ tiẹ̀ wá jáde sọ̀rọ̀ lórí ẹ̀ rí irú ìmùlẹ̀ wo ni ó bá wà láàrin àwọn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè tí yà sì fi ń jẹ aráàlú a gbọ́dọ̀ máa fi ọdún yọdún kọ́mọ ní ilé ìbẹ́tẹ̀ ilé èyí tó kọjá bẹ́tà ilé nǹkan burúkú ni kọ́ máa fìjọba wéjọba tàbí ìlú kan wélùú kan aláwọn ìlú tí ò sí ààyè tí wọ́n fààyè gba gbogbo tẹ́rọ́rìstì yìí wọ́n fààyè gba wa ọ̀daràn kò sí bó o ṣe fẹ́ jẹ́ bó o bá mú nǹkan oní nǹkan wàá fojú winá òfin ni bó o bá lùyàn nílùkulù wàá fojú winá òfin ni ká tó wá pé tẹ́rọ́rìstì lọ́rùn ìjagunbalẹ̀ ọmọ onílẹ̀ àìlẹ́tọ̀ọ́ sí nǹkan ara ẹni mọ́ ká jàgbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni ká jínigbé nígbà wo la fẹ́ sún síwájú ẹ̀yìn lẹ́yìn la wà. ẹ wo nǹkan táwọn orílẹ̀-èdè míì ń gbé ṣe ẹ wo tí wọ́n ti gbé ṣe ẹ wo bí tá a wà a sì ń sọ̀rọ̀ àwọn ibo ni wọ́n ti máa sin màálù à ń sọ̀rọ̀ ransom ẹ wo bí tá a dé a lè máa sọ pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé bí ò bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé ó yẹ kó máa continue ni ká mọ̀ tiẹ̀ wá rí àpẹẹrẹ kankan pé kíní iná ìfẹ́ kú pátápátá orílẹ̀-èdè yìí fẹ́ sún síwájú ta ni yóò wa ọkọ̀ orílẹ̀-èdè náà débùté ògo bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ ẹsẹlẹ́nsì ẹ̀yin lọ́lọ́run gbélé lọ́wọ́ láti ṣe lásìkò yìí àwa nígbàgbọ́ pé àsìkò tó tọmọ orílẹ̀-èdè yìí máa kúrò nínú ìyà ni ẹ má compromise a mọ̀ pé ẹ lè ṣe mi ò rò pé ẹ lè ṣe ṣùgbọ́n tí ń pè létò ààbò ṣe pàtàkì tó bá jẹ́ yẹn nìkan lẹ rí ṣe lórí ìjọba yín ṣé rí gbogbo à ń sọ̀rọ̀ táksì à ń sọ̀rọ̀ ọrọ̀ ajé ọlọ́run gbọ́ ọlọ́run rínú ti tèmi lórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá ṣe èrè àsọ ó dára fún ìlọsíwájú ìlú níbi tí ètò ààbò ti fẹsẹ̀ rinlẹ̀ wọ́n san ẹ̀yọ́ ṣùgbọ́n inú ìpayà àti ìpayín kékeré lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ ni wọ́n wà àwọn tó wáá fẹ́ dálé iṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n ń bẹ̀rù kò sétò ààbò gbogbo tẹ́ ẹ bá ṣe lérí ètò ọrọ̀ ajé pátápátá tẹ́ ẹ bá yanjú ètò ààbò bígbà tó jẹ́ kó fúùtù fẹ́ tẹ̀ ni nínú páwọn èèyàn payín kéke agbọ́dọ̀ táàkì jáde ebi ń pa àwọn èèyàn bá ṣéǹjì tí wọ́n tó ń rí báńkì Ọ̀yọ́ wọn ó ṣe gbá wọn ó ṣàwo against policy yín policy tó dáa nítorí láìsí tax ìlú ò lè lọ síwájú ṣùgbọ́n àwọn tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn ṣé wọ́n ní fọkànbalẹ̀ ṣówó yẹn ń wọlé èèlò ló ń wọlé ṣàmùgbé kò sí bó ti wulẹ̀ kó rí tẹ́ bá fẹ́ ṣe tax fún mi àti tẹ́ bá fẹ́ send owó sí mi tí mo sì mọ̀ pé 2000 ìjọba Ọ̀yọ́ ń bẹ ní báńkì Ọ̀yọ́ ń bẹ nǹkan ó tún padà wọ́n sí náà nítorí wọ́n padà sọ fẹ́ni tó fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí mi tí mo fẹ́ fi bá a ṣe owó tí wọ́n yọ lọ́dọ̀ tèmi tètè filé o bóyá yẹn ń ṣe nǹkan náà fún ní 20,000 má dẹ̀ pé 22,000 bàbá kí ìlú lè lọ síwájú kò sí ní tó burú nínú ká dàgbàsókè nínú tá à ń ná a lè ní kọ́bọ̀ láàmú ná títí ayé
a lè ní ṣíṣì lámọ̀ná títí ayé. Òótọ́ ni pọ́lísì gidi ni, ṣùgbọ́n bí nǹkan bá wọ́n sí tọkàn bá balẹ̀ tí security wà tètò ààbò dúró, àwọn èèyàn ò ní ríro. Tẹ́ ẹ bá ní táwọn kankan ń sọ̀rọ̀ nípa ẹ̀ ń sìn, wọ́n á sọ fún yín pé ìgbésẹ̀ yín ò dáa. Ètí wọ́n ń béèrè ni pé ṣé ń tó kù nù. Àwọn bàbá wa ní ta ló kókò bó bọ̀, kò tí ì bọ́ o, ó lòun lè bọ́ gba abẹ́rẹ́. Àwọn wo ló ń kó nǹkan ìjà ogun fáwọn èèyàn yìí nínú igbó? Ó dàbí ìgbà tí èèyàn bá ń gé igi lórí tí òwú ti gbòǹgbò tí gbòǹgbò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ìtẹ́yìn ń wò kò tó ń tọ́lọ̀ ń gbé fún yín. Ìtọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́ kẹ́ ẹ wá jẹ́ níṣẹ́, ojú ń tẹ̀yìn ń rò lọ. Ẹ bá wa ṣèwádìí, ẹ jẹ́ ká yé ó mọ̀. Àwọn tó ń ṣàtìlẹ́yìn fáwọn ará abírè àti gbọ́ àwọn ikọ̀ kan àárín nǹkan kan tí wọ́n ṣe lé lórí tó jẹ́ àwọn èèyàn ti wà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ Fúlàní, Haúsá ló pọ̀. Àfẹ́ gbọ́ Ìgbò àti Yorùbá àti Middle Belt láàrin àwọn tó ń sponsor àwọn ará bí, àwọn ará wọn ni. Àtàwọn ìlú tó jẹ́ ìlú ẹlẹ́sìn tá à ń sọ nípa èyí, àwa ò sì fẹ́, torí jẹ́ ẹ̀sìn burú jogun abẹ́lé lọ. Bóòlẹ́ ti sì tètè kọ́ ọ̀bọ̀ ẹ̀. Kí ni interest àwọn tó ń kó nǹkan àjà ogun kó ń jẹ fún wọn yìí? Ṣé àní ẹ̀ka ọkọ̀ òfurufú mọ́ ni? Ṣé wọ́n mọ̀ ń pa ẹ̀ àbáwọn ará bí ń yọ́ wọ̀lú? Ṣé wọ́n gba rìbá ni wọ́n ṣe ń jẹ́ káwọn pléènì yìí balẹ̀? Gbogbo ẹ̀dá tó bá lóun fẹ́ kí wọ́n jẹ Nàìjíríà run, tó fẹ́ ká máa ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ẹ̀jẹ̀ ó gbẹ̀mọ́ wọn lára ni. Mo kí ẹ kú dédé àsìkò yìí. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ààrẹ Excellency, abẹ̀yìn ni o, kì í ṣe láti tako ìjọba yín o, ṣùgbọ́n tá a bá ní ọ̀kan ṣoṣo ní Nàìjíríà, tá a gbà bẹ́ẹ̀, tí ò bá sí ìfọwọ́sowọ́pọ̀, tí ò sí togetherness, ṣó wà ṣá? Ibi tí ẹja ti ń jẹ ẹja sanra, tí ìran àti ẹ̀yà kan ti ń jẹ gàba lé àwọn yòókù lórí, tí ẹ sì ń gbẹ̀mí wọn dànù. Ṣé wọn a máa fi kìnìún sínú ilé, kán ní kéku náà ó gbénú ilé pẹ̀lú ẹ̀, kólóńgbò gbénú ilé pẹ̀lú ẹ̀, kọ́yà gbénú ilé pẹ̀lú ẹ̀, kẹja gbénú ilé pẹ̀lú ẹ̀? Ṣó rọrùn káwọn eku wẹ́wẹ́wẹ́ ó gbé pẹ̀lú kìnìún, àbí olóńgbò pẹ̀lú eku wẹ́wẹ́wẹ́? Ẹ jẹ́ á ṣe rere o. Ọlọ́run ń wò wá o. Ẹ jẹ́ á ṣe kó dá o. Ọlọ́run ń rí wa o. Tá a bá ṣe lénìí, ọ̀rọ̀ tán ni lọ́la.